Àtẹnujẹ kó bá Michael tó mu ọtí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà náírà tí ò sanwó. Iwájú onídàájọ́ Adéfọ̀pẹ́ tilé-ẹjọ́ májísírèètì kan tó wà nílùú Yábà nípínlẹ̀ Èkó ni wọ́n fojú ọ̀gbẹ́ni Michael Adams bá. Ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ ni pé òun pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ kan tí àwọn ọlọ́pàá ń wá báyìí lọ sílé ìgbafẹ́ ìgbàlódé kan tó wà lágbègbè Ṣómólú nílùú Èkó lọ́jọ́ 2 oṣù kejìlá ọdún yìí. Wọ́n mu ọtí tíye rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádóje náírà 113,000 naira tí wọn kò sì sanwó fáwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìgbafẹ́ ọ̀hún. Aláròyé gbọ́ pé ṣe ni Michael àtàwọn ọ̀rẹ́ rẹ̀ kan tí wọ́n jọ lọ sílé ọtí ìgbàlódé náà ń ṣe bí ẹni tó lówó lọ́wọ́ lákòókò tí wọ́n ń béèrè fáwọn tí olówó ńlá ọ̀hún. Kí wọ́n tó mu ọ̀kan tán ni wọ́n á ti béèrè fún míì. Táwọn ẹni tó ń ta ọtí náà sì lérò pé ojúlówó oníbàárà làwọn tó wá sọ́dọ̀ àwọn lọ́jọ́ náà. Ṣùgbọ́n gbogbo nǹkan padà dàrú mọ́ wọn lọ́wọ́ nígbẹ̀yìn nígbà tí wọ́n ṣe ìṣirò owó ọtí tí Michael àtàwọn ọ̀rẹ́ rẹ̀ mu lọ́jọ́ yìí tó sì jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádóje náírà ó lé díẹ̀. Ọlọ́pàá olùpẹ̀jọ́ Haruna Mọ́gàjí tó fojú Michael balẹ̀-ẹjọ́ ọ̀hún sọ níwájú adájọ́ pé gbogbo ìwà tí olùjẹ́jọ́ hù nílé ìgbafẹ́ ọ̀hún jọ ti gbájúẹ̀ àti tàwọn ọ̀daràn nítorí pé ebi kì í pààyàn dédìí ọtí àti pé ó jọ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí Michael máa hùwà rádaràda bẹ́ẹ̀ láwùjọ kó tó di pé ọwọ́ tẹ̀ ẹ́ láìpẹ́ yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀ nílé ẹjọ́ ọ̀hún, Michael sọ pé òun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí olùpẹ̀jọ́ fi kàn òun nítorí kì í ṣe òun lòun ra àwọn ọtí náà nílé ìgbafẹ́ náà. Ó ní ṣe lòun tẹ̀lé àwọn ọ̀rẹ́ òun kan lọ síbẹ̀ tí wọ́n sì ní kóun máa béèrè fáwọn ọtí náà lọ́wọ́ àwọn tí wọ́n ń tà á tóun kò sì mọ̀ pé wọn ò lówó lọ́wọ́ rárá àfìgbà táwọn òṣìṣẹ́ ilé ìgbafẹ́ ọ̀hún fẹ́ wá gbowó ní àṣírí wọn tó tú. Ó ní olúwa mi, èmi gan kọ́ ni mo ra àwọn ọtí ọ̀hún, ṣe ni mo tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi kan lọ sílé ọtí yìí. Wọ́n ní kí n máa béèrè fáwọn ọtí olówó ńlá náà ni, ṣùgbọ́n ṣe ni wọ́n sá lọ nígbà táwọn tó ń ta ọtí ọ̀hún wá béèrè owó ọjà wọn lọ́wọ́ wa. Adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún gba béèlì Michael pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira àti onídùúró méjì tó lórúkọ láàrin ìlú. Ó sì sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 23 oṣù kìíní ọdún 2024. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.